Ọ̀kẹ́ méje ẹgbàá méje ọ̀kẹ́ méjìlélógún tó gba ìjòlè kan ṣoṣo. Ológo ńlá o, ọba tí ń jà sí ni láì sí ìsìnkọ́ ṣe ọ̀rọ̀ kún mọ́ gàlégàlé jókòó lọ. Àwọn tí gbé mú di àsọlá, àwọn tí gbénu adélébọ̀ òjòkó òbìrìbìrì ààrẹ fún lẹ́fà. Wọ́n là á ná, wọ́n sì rí buwá àlà. Ọlọ́run orí mọ́ ládé ẹ̀bọ̀rọ̀ ńlá tó ń gbé kàrọ̀ bàbá nìbàtà fáàdì bùnbàrà máa wà áàdì tìrìbù àwọn náà wá sẹ̀yà láàdì tí ń dábà náà sẹ́ni kúrà dálíkà náà. Àlìyá máa ń sẹ́yìn ìrírí jìrá. Amárìrù sọ́tún gbàyìrù, àwọn lọ́dẹ́ àwárìrù, àjẹrìrù àmárìrù, àsàmárìrù sọ́tún máa bàtìrù. Ọlọ́run kì í tóbi ọlọ́run mọ́ ṣe ó, ọlọ́run fi lé wọn ṣọ́fà àdé. Yàrá máa ní o, àwọn ní ìsábì, àwọn ìrànjú dà o. Àlìyá mọ́ta àsìlí kíra alámọ̀ kíráàdì àlìmọ́ta wú kíra àmọ̀ wújà àlàmọ́ wú kíra bọ́nà yá dára. Amárìrù sọ́tún wákàlíù sàmàdàdà ọ̀gbàláyé. Mo fẹ́ fojú kan bá o. Àlàáfíà kó bá gbogbo ènìyàn. Lórúkọ Jésù ẹ ò ní sọnù. Ìmọ́lẹ̀ ayọ̀ agboola. Ògo rẹ ò ní wọ́ mi. Mú bọ̀. O ò mà ní sọnù. Ìríjà Àyìndé Aliu ẹ̀ka sàn ó. Ẹ kú dédé àkókò yìí. Ẹ kú àṣekù ọdún o. Èní ọjọ́ karùn-ún nínú oṣù kìíní ọdún 2020. Ogun ọ̀run ẹ káàbọ̀ o. Mo fẹ́ fojú kan bá afẹ́fẹ́. Abíọ́lá Tóyìn ẹ káàbọ̀ sórí ètò yìí o. Gbogbo ọmọ Yorùbá nation sàlàáfíà ni mo bá yín. Really mami Ṣílò ògo yín á fọhùn. Ṣé Ọlọ́run mi á sọ̀rọ̀ á lóun ò sọ bẹ́ẹ̀ mọ́? Ǹjẹ́ ohun kan ṣòro fún ẹlẹ́dàá tó máa ní ó ṣòro ṣe? Ìbà Ọlọ́run àkọ́dá ayé lẹ́nìí. Jọ̀ọ́ má ṣaláì ṣe ọ̀rọ̀ ìfẹ́ lòmíì. Máa pín máa lọ́ọ̀fù ẹ̀. Ẹ máa sọ fún ènìyàn pé mo ti sọ fún yín pé Ọlọ́run ló lè ṣe. Mo wá pẹ̀lú ọ̀rọ̀ agbára lọ́sàn yìí ni. Mo wá pẹ̀lú ọ̀rọ̀ òye. Mo fẹ́ fojú kan ọba afẹ́fẹ́ lénìí. Gbogbo ẹni tó bá mọ Ọbásanjọ́, Àrẹ̀mú, Olúṣẹ́gun, bàbá Ìyábọ̀, ẹni ó fogun ológun lẹ̀. Mo ti ń rí ọ̀rọ̀ rẹ̀ ọjọ́ ti pẹ́.
mo sọ fún yín mo ní àṣírí gbogbo wọn ojú Ọlọ́run ló wà. Mo máa sọ ìrìn àjò ibi tó ń gbà jalè lọ́wọ́lọ́wọ́ fún yín lẹ́rìí àtàwọn tó ti rán sọ̀run àrèmábọ̀. Torí ẹ̀mẹ́ni tí ẹ̀ ń fẹ̀yìn tì gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́nlé tẹ́ ń bọ̀wọ̀ fún tẹ́ ń wárí fún ṣùgbọ́n torí pé àti dákẹ́ a ò ti sọ nǹkan kan nípa rẹ̀ òun ló jẹ́ kí ó máa tọwọ́ bọ̀ torí ìsà ejò tó ń tọwọ́ bọ̀ àkókò téjò ó sàn lélẹ́yìí. Ajíbádé Ẹ̀rínṣọlá ẹ̀ka sàn ó Adonidayo Happy New Year o. God bless you my dear. Abiola Tóyìn mami má dá gbọ́. Bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ kó tà sí. Ó ti tó torí mi ò fẹ́ pẹ́ ṣùgbọ́n olóye ló máa yé. Èmi ò ní pòwe sàpátàtà aláàsìtọ́ èyí tó bá le lálejò ó ti di takò arápá. Mami ohun tí gbogbo yín tí ò yé yín ohun tí ò yé yín ohun tí ò yé yín mo fẹ́ jẹ́ kó yé gbogbo ọmọ adarí hun. Ohun tí ò yé yín mo fẹ́ jẹ́ kó yé gbogbo ènìyàn. Ọbátáyọ̀ Emmanuel ẹ̀ka sàn o. Gbogbo ará Abẹ́òkúta ẹ̀ka sàn o. Gbogbo àwọn tó wà ní Ọ̀rẹ́gún Ìkẹjà ẹ mà ká sàn. Mo kí ìdílé tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tí mo fẹ́ sọ orúkọ wọn léni yìí. Ọ̀rọ̀ ló bọ̀rọ̀ wá kò yẹ kí n dárúkọ ìdílé yìí ṣùgbọ́n in tó bá fẹ́ gbà kẹ́ bá lè mọ̀ pé mi ò ní parọ́ mọ́ Àrẹ̀mú Ọbásanjọ́ bàbá Ìyábọ̀. Tí gbogbo wa bá mọ ìdílé kan bàbá wa léètì kan nílùú Èkó rí late Lateef Àdìó Nasiru èyí tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá onífọ̀mẹ́kà. Ó gbọ́ tí mo pé ṣé kí n tún porúkọ yẹn sí ẹlẹ́ẹ̀kan sí. Ẹ sọ fún Ọbásanjọ́ pé ọmọ ọba ti dé báyìí. Mo ti sọ fún yín lọ́dún tó kọjá mo ní nígbà tí mo bá ṣetán pẹ̀lú orí ọ̀fẹ́ mo bẹ̀rẹ̀ látòrí Ọbásanjọ́ orí Tinubu títí dé gbogbo ẹ̀yin jàǹkànjàǹkàn ilẹ̀ Yorùbá gbogbo àṣírí yín ní kọ̀kọ̀ tí mo sọ pé wà nílẹ̀ mo máa tú ní kọ̀ọ̀kan fún yín mo dẹ̀ ṣiṣẹ́ tán báyìí. Ẹ̀mí mi Ọlọ́run ló ní. Lateef Àdìó Nasiru èyí tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá onífọ̀mẹ́kà gbogbo ẹni àkọ́kọ́ tẹ́ ẹ bá mọ̀ tí wọ́n ń pè ní fọ̀mẹ́kà láyé àtijọ́ gbogbo kò sí ilé olówó tẹ́ ẹ máa wọ̀ tẹ́ ò ní bá àwọn kọ́ńbọ́ọ̀dì kankan bí irú àwọn eléyìí tó ń wò lẹ́yìn mi nígbà yẹn but fọ̀mẹ́kà òun ni wọ́n fi ń ṣe o bàbá yẹn nídìí o Áfíríkà òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ import fọ̀mẹ́kà wá sí ilẹ̀ Áfíríkà ká má sọ pé ilẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n bàbá yìí ó ní làákàyè débi pé ó ran ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá nation. Ṣùgbọ́n tí ò yé gbogbo yín tí ẹ̀yin ò mọ̀ pé aṣọ aláṣọ lọ̀gá ń dàbúrà owó olówó òun léegun ná ṣùgbọ́n gbogbo yín máa ń rò ó pé àwọn ní o ẹ̀ ń wárí fún o àwọn ní o ẹ̀ ń wárí fún o wọ́n sì ń jalè.
bàbá yìí fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ó fi ṣiṣẹ́, ó fi ọkàn tán ènìyàn. Ìdí tẹ́ ẹ̀ mọ̀ ìdí tí Sunday ọmọ Adéyẹmọ tí wọn ò ṣe fẹ́ filẹ̀ lẹ́ni rè. Àṣírí ìkọ̀kọ̀ tí gbogbo yín ò mọ̀ rèé. Ṣé ti ṣe tán? Mami ò tí ì ṣe ọ̀rọ̀ yẹn. Rasaki ẹ káàbọ̀, Lọ́lá Ọlásùnkànmí ẹ mà káàbọ̀. Mo fẹ́ má ṣàìṣe ọ̀rọ̀ yìí jọ̀ọ́, mo bẹ̀bẹ̀ ni, torí kó kálé kó kákó. Mami Jìnàdù, God bless you ma. Lórúkọ Jésù tó ń gbé ayé òní gbẹ̀yìn. Àṣírí tẹ́ ẹ̀ mọ̀, mo sọ fún yín pé gẹ́rẹ́ tí èmi mo bá ti wọ 50 years, gbogbo àṣírí ìkọ̀kọ̀ wọn mo máa tú fún ayé. Ṣùgbọ́n ẹ máa rí pé tọ́lọ́ bá bá ń sọ̀rọ̀ kí ló ní kí ló ṣe kíní kan, ṣùgbọ́n aláìní làákàyè ẹ̀ta ló máa mọ̀ pé ènìyàn ìkà ni wọ́n. Ìdí tí mo dẹ̀ fi ń gbàdúrà, ẹ̀yin wòlíì ìkà, ẹ̀yin olè jẹgúdújẹrà, ẹ̀yin ẹni bì tẹ́ ẹ̀ fẹ́ mọ ìtumọ̀ èyí tí wọ́n fi ń jà pé Yorùbá nation, tẹ́ ẹ̀ fi mọ̀ pé àwọn ènìyàn tó jẹ́ pé ó ní ogún sí ọwọ́ Ọbásanjọ́ ṣùgbọ́n tí kò fẹ́ jẹ́ kí ẹ mọ̀ pé àṣírí wọn ó tú ló fi sọ pé kan dé Sunday mọ́ bẹ́ẹ̀. Ó mọ̀ pé àwọn ènìyàn á lọ máa sábà Sunday láti gba ẹ̀tọ́ jáde. Florence Makasan, mami ẹ má sọ pé kí n rẹ̀ máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìkì, mi ì ní fẹ́ jẹ́ kán fúláàgì ètò yìí torí ibi tí mo wà nẹ́tíwọ̀kì mẹ́hẹ̀ẹ́mbẹ̀. Ibi kó o pín fún ẹlòmíì, mo fẹ́ jẹ́ kí ètò yìí kó káàkiri kó kálé kó kákó. Àwọn ọmọ bàbá onífọ́mẹ́kà máa tó gbọ́ mi. Àwọn náà máa yà wọ́n lẹ́nu pé báwo ni ọmọ ọba ṣe mọ sítórì ìdílé àwọn. Ṣùgbọ́n I don't want to go viral, but tí wọ́n bá ti pa bọ̀ mí nínú. Mami, mo ní tí wọ́n bá ti gi bọ̀ mí nínú, tán bá provoke mi, màá wọ ilé bàbá Lateef, màá tú gbogbo pẹrẹpẹrẹ ogun ilé wọn. Àti àṣírí ìkọ̀kọ̀, torí pé bí kú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Obìnrin ló lẹ̀dí àpò pọ̀ tó ta ogún ilé wọn. Àwọn ènìyàn ló gbé ènìyàn lé ènìyàn lọ́wọ́. Ẹni a ní ojú yín ilé ni ẹ̀gún ló fi sọ́wọ́. Ṣùgbọ́n kí ikú tó pa Àrẹ̀mú, torí òun ni ikú kàn báyìí. Kíkú tó pa ọgbọ̀n Ọbásanjọ́ kó fi ogún ológun sílẹ̀. Má kánjú, mo ń bọ̀ ń bẹ̀, mo máa jíwèé ibi tí ogún tí ó wà lọ́wọ́ Ọbásanjọ́ tó yẹ kó release for now, torí pé èyí tí Sanwó-Olú sì ń ṣe ní Màgódò lọ́wọ́lọ́wọ́ ìyẹn fresh kìíní ni bẹ́ẹ̀ ṣe nígbà tí ibi tán sọ di Lẹ́kí lẹ́nìí. Ẹ mọ orúkọ tí wọ́n ń pè ń gbà náà. Ṣùgbọ́n tí ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì wọ̀nyí tí ẹ bá ti fẹ́ ní ogún kan tí ojú yín ti wà ń bì kan tí ẹ ti fẹ́ ṣe òṣèlú lẹ máa ń ba ibì kan jẹ́. Ṣùgbọ́n mi ì tí ì ṣetán láti sọ nípa Lẹ́kí, ibi tí ẹ yí sí Lẹ́kí lénìí orúkọ kan ni wọ́n ń pè é. Ẹ̀yin tẹ́ ẹ ti gbé bẹ̀rì, èyí tán lé kúrò ń bẹ̀ ńgbà náà ẹ ti mọ nǹkan tí mo fẹ́ sọ. Mi ì tí ì ṣetán nípa Màgódò phase 2, mi ì tí ì ṣetán bẹ̀. Ogun ọ̀run ṣì ń stọ̀ mi, mo sì ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìpìlẹ̀ náà. Torí pé a kọ pé ìpìlẹ̀ tí a fi lélẹ̀ yìí ti Kristi ni o.
ó ní tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayérayé àti ẹ̀wọ̀n tó tẹ̀dó sínú ẹ̀. Ǹjẹ́ ìwọ mọ̀ pé àwọn wòlíì kan wà tí Ọlọ́run náà fi do tó tú ìtàlẹ̀ ìkòkò àti àṣírí ogun ayé yìí fún? Ẹ gbọ́ mi báyìí, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹni tí Ọlọ́run ò bá pa ènìyàn ò lè pa. Ọbásanjọ́, Àrẹ̀mú, Olúṣẹ́gun, ẹ̀ẹ̀mélòó ni wọ́n ti ké sí ẹ? I have evidence o pé kò yọ̀ǹda ogún wọn. Ṣó o mọ̀ bí ó ṣe pa màmá ìyá Akútẹ̀yì lóńdó nìyẹn? Torí ogún ímpọ́ọ̀tì wọn ní girlfriend yẹn ni. Kí ló dé tẹ́ ẹ jẹ́ ìka èèyàn, bàbá olè gan-an? Ìyábọ̀ olè, gbogbo àwọn ọmọ tó bí olè ní gbogbo wọn, àfẹ̀yìn kan ṣoṣo tó jẹ́ ní sójà nínú wọn. Àti tí ìmọ̀ tí ó ṣe, mọ́mì, bó o bá pa mí, ọ̀pọ̀ ènìyàn ló pa. Bẹ́ẹ̀ sì ni èmi kì yóò kú kankan bí kò ṣe yíyẹ. Ọ̀rọ̀ yìí mo máa fà á, ó máa kan lọ́ọ̀yà Fálànà. Ọ̀rọ̀ tí mo sọ yìí mo máa fà á, ó máa kan lọ́ọ̀yà Fálànà, nítorí pé lọ́ọ̀yà Fálànà, CNN àbí kí lẹ́ ń pè, níbikíbi tó bá wà, òun gan tí mo ti lè dárúkọ bàbá Onífọ́mẹ́kà, ẹ̀pọ̀n rẹ̀ àti máa gbára nínú ṣòkòtò, torí pé ogun ọ̀run ti ṣetán àti tú yín láṣìírí. Tẹ́ ẹ bá wo program tí mo ṣe, tí mo ní ojú ti gbogbo ẹ̀yin lọ́ọ̀yà, ẹ̀yin adájọ́, tẹ́ ẹ fẹ́ jẹ́ kí Sunday ó bọ́ta, ó máa dé yẹ mọ́. Ṣé ẹ mọ̀ pé àṣírí ń bẹ nínú ìkòkò? Èyí tí ẹ dé mọ́, àṣírí ń bẹ nínú ọmọ aráyé tó mú ìgbín tí ò lè sáré tó fi kòkò dé mọ́lẹ̀. Àrẹ̀mú Ọbásanjọ́, ọ̀dájú olè abiyamọ ni, ọ̀pànìyàn, èké tẹ̀bẹ̀lẹ̀kùn, ìwà ibi ń bẹ lọ́wọ́ rẹ̀. Ẹ sà, kí lẹ sọ pé ẹ fẹ́ dà tí ẹ ò dà? Kí lẹ fẹ́ ní tẹ́ ò ní? Kí Tinubu máa bọ́lẹ̀. Ṣé rí èyí tẹ́ ń pè Tinubu, tẹ́ ń pè ní Ògúnjìmí, Ògún kínní kan, mo ti gba orúkọ Tinubu lọ́wọ́ ogun ọ̀run nínú òkun láti August tí mo lọ ṣe òkun. Nígbà tó ṣubú nínú ọ̀tí, àtìgbà yẹn ni mo ti mú orúkọ rẹ̀ dání. Nígbà tí mo máa sọ tiẹ̀ lọ́la, mo máa tú ìrìn àjò tiẹ̀ àti orúkọ ẹ̀ àti orúkọ tó ń jẹ́ gangan àti orúkọ ìyàwó rẹ̀, rílí nèmú ẹ̀, mo máa sọ gbogbo ẹ̀ síta. Kẹ́ bá lè mọ irú àdúrà tẹ́ mo ti sọ fún yín, mo ní ogun ọ̀run ti ṣetán àti pa wọ́n run. Ẹ̀rù gan á bà lọ́la nígbà tó bá gbórúkọ ẹ̀. Ìyẹn ló máa mọ̀ pé ènìyàn kan wòlíì ni. Orúkọ tá a sọ gangan tá ń pè l'Ògúnjìmí, a ṣe ń pọ́n lé ní orúkọ ẹ̀ gangan tá a máa fi fa iná lé lórí. Mo máa sọ fún yín lọ́la. Kóun náà máa múra, torí pé tó bá ti gbọ́ prógámù yìí, tó ti gbọ́ bàbá Onífọ́mẹ́kà, òun náà wà, ogun ológun náà ń bẹ lọ́wọ́ ẹ̀. Gbogbo ogun tán tẹ̀ mọ́lẹ̀ ní Lagos State, wọ́n máa pọ́ gbogbo ẹ̀. Ẹ̀yin ará Èkó, àwọn olè ló jọba lé yín lórí. Akíolú, èyí tó pera rẹ̀ lọ́ba, mò ń bọ̀ ọ́, ẹ sọ fún pé ọmọ ọba ń bọ̀. Èmi ti ń gbénú igi dún yànmùyànmù, èmi á gbénú ìjì á máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ ni. Wọ́n ní bí mi ìgbélé bí agbátẹ́gùn, bí ìwọ̀n ìgbátẹ́gùn máa gbérawé késekése. Ẹ pa mí, mi ò ní ẹ má pa mí, ṣùgbọ́n n ó sọ fún ayé àṣírí ìkọ̀kọ̀ yín. Mo sọ fún yín, mo ní pìlà méje yín àti ti 5 tẹ̀yìn obìnrin, ẹjọ́ ń fẹ́ra yín ni, ṣùgbọ́n mo ní kọ̀ọ̀kan mo ti bẹ̀rẹ̀ fún yín báyìí. Olórí yín Ọbásanjọ́ ni mo bẹ̀rẹ̀ lórí ẹ̀. Ogun bàbá Latif tó ń bẹ lọ́wọ́ ẹ̀, bàbá Onífọ́mẹ́kà, abó ti gbàgbé, Latif Àdìó, Násírù, ta ni òòṣà ìmọ̀lẹ́kọ̀ọ́, ẹ lọ wádìí ẹ̀, bàbá Onífọ́mẹ́kà ni wọ́n ń pè é. Bàbá yìí lówó débi pé ó ra oko. Àwọn ọmọ bàbá yìí wà láyé o, ṣùgbọ́n ogún wọn
ẹ lọ fọ́ọ̀mù ọ̀nà dá. Ẹ má jẹ́ kí etí rìn jìnnà. Ẹ má jẹ́ kí etí rìn jìnnà. Wo tẹ́ bá dé Computer Village wàá mọ̀ pé lára bàbá yìí ló tún ní ogún tó wà nínú Computer Village. Tẹ́ bá dé Aláùsá níbi tí wọ́n fi kọ́ Shoprite yẹn, bàbá Àdìó Lateef ló nílẹ̀ náà. Tinubu mò ń bọ̀ o, máa sọ mú ní mò ń bọ̀ bí n tí dé. Mami tó o bá ṣe ọ̀rọ̀ yìí o ṣẹ̀ mí o, o sì ṣe Ọlọ́run ẹlẹ́dàá mi. Àǹtí mi Ọlá, God bless you ma, ẹ̀ka sàn wọn lẹ́ntì yìí o. Ní kọ̀ọ̀kan ìdí tẹ́ ẹ fẹ́ jẹ́ kí Sunday ó jáde, ṣùgbọ́n gbogbo yín ò mọ̀, ẹ má pa Sunday o, ẹ má ṣe gbogbo, torí pé Sunday ní àṣírí wọn lọ́wọ́. Àrẹ̀mú ogún tó wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ là ń lọ báyìí. Kí ni ìdí tó fi yọ̀ǹda ogún bàbá tó ní a ní kó máa bójútó? Torí pé ìgbà tó wà lórí oyè bàbá yẹn fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀. Ìgbà tó ní problem ó mọ bí bàbá Àdìó tó ṣe sáré sọ̀tún tí ò jẹ́ okú sí ipò ìkà. Nígbà tí ó sí kankan lọ́wọ́ ẹ̀ ó ní bàbá yìí yọ̀ǹda iṣẹ́ fún ẹ pé tí àwọn ọmọ bá ti dàgbà kó yọ̀ǹda iṣẹ́ yìí sílẹ̀ fún arábìnrin yẹn. Ṣùgbọ́n ó kọ̀. Arábìnrin sì ń wálé ẹ̀, ó sì ń wọ ẹ, gbogbo bó ṣe ń wọ ẹ ni mo gbọ́. Ìyá yìí ìdí tí mo fi sọ̀rọ̀ ìyá yìí gan ò mọ̀, kò sì fi sẹ́ràn mi. Ṣùgbọ́n torí ìyá yìí mọ Ọlọ́run sọ pé òun mọ̀ ọ́, ó fi gbogbo ayé àti ẹ̀mí rẹ̀ fẹ́ Ọlọ́run, ó dúró lórí òtítọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń pera yín ní lọ́ọ̀yà jàjàngbara irú Fálànà Fàdátìmátà, kò dẹ̀ mọ òtítọ́, kò dẹ̀ kọ̀ láti má gbé original wíìlì sílẹ̀. Ṣé ò rí pé àti sọ̀rọ̀ láyé yìí ìpànìyàn ni? Àìmọye àwọn ènìyàn tí ẹ ti pa, Ọbásanjọ́, Tinubu àti gbogbo yín tẹ́ pọ̀, àwọn Bọ̀dé George and co, gbogbo yín lẹ kóra yín síbẹ̀ tí ẹ ń ṣiṣẹ́ ìkà. Ẹ ń fi ogún ológun ẹ fi ń dọ̀rẹ́ láàrin ara yín. When someone become a pastor, ìdí tí mo sọ pé mi ò fẹ́ owó yín, mi ò jẹ májèlé rẹ̀ tí gbogbo yín, ìtòsí mú mi tú gbogbo àṣírí síta ni pé àdúrà tí mo gbà tí ẹ̀yin wòlíì bẹ̀rẹ̀ sí pè mí, táwọn kan sọ pé ẹ má dá ìran àwọn doms lóhùn. Kírú bàbá Abíára, SK Abíára kó máa sọ pé ká má dá àwọn doms tó ń sọ lórí social media ìran wo lẹ̀yin rí tó fìdí múlẹ̀ rí bàbá? Èmi ò bẹ̀rù ẹnikẹ́ni, mi ò bẹ̀rù ẹni tó lè pa tí ò lè jí ẹ̀mí mi. Ẹ bẹ̀rù Ọlọ́run torí pé kí wọ́n má bàa ṣí yín nídìí. Ẹ mọ ogun ayé yìí, ẹ mọ ìyà tó ń jẹ wá ní Nàìjíríà, ṣùgbọ́n ẹ ò fẹ́ sọ òtítọ́. Ẹ jẹ àwọn aláìṣẹ̀, Ọlọ́run yóò ṣe bí lórí yín, ẹ ó kú ikú àkúrun lórúkọ Jésù. Kí ló fẹ́ pa wá tí a ò ní borí wa mẹ́? Àwọn tó ti kú ńkọ́? Níbo ni wọ́n wà? Kí ló dé tí gbogbo yín kọ̀ tí ẹ kò sòtítọ́? Ẹni ebi ń pa wòlíì ọmọ ọba Abíọ́dún ni, ẹni tí ẹ bá gbówó fún ẹni ó máa rọlẹ̀ lára ẹ̀. Mi nídìí owó yín, ṣùgbọ́n ń fẹ́ kú sórí òtítọ́. Ṣùgbọ́n ń fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé tọ́lọ́run ò bá ní, tí ò bá ṣe tán àti pa mí, ẹ ò lè pa mí o. Ẹ̀yin wòlíì kà wọ̀nyí, ẹni kí ni Àrẹ̀mú ṣe fún mi tí mo fi ń béèrè ikú fún? Kí ni àwọn ọba ṣe fún mi tí mo fi ń gbàdúrà tó lé láti pa wọ́n? You message me, you do so many things, someone you hide number láti pè mí. Ẹni ẹ máa sowọ́pọ̀ láti gbàdúrà ikú fún èmi náà. Ẹ̀rìn ṣó tó bá jẹ́ Ọlọ́run ló pè mí tó rán mi níṣẹ́. Ẹ gbà
Ọlọ́run á fún yín ṣe. Ṣùgbọ́n tí tó bá jẹ́ pé òun ló pè mí, ẹ tún gbà á, Ọlọ́run yóò fún yín ṣe. Mo rẹ́rìn ikú fún yín, mo rí ẹ̀rín ikú fún yín. Ṣé ẹ mọ orúkọ mi ni? Bíọ́dún ọmọ fún mi. Bíọ́dún ọmọ fún mi. Bíọ́dún ọmọ fún mi. Ẹ lọ pé ẹ sá bí ológun ti ń sá, ẹ kì í bí oníbọn ṣe ń kì í, ẹ yìn bí ẹlẹ́tù ìbọn. Mo dúró mi ní kankan, ṣùgbọ́n mo ní Kristi, ìpilẹ̀ṣẹ̀ ẹ̀gbọ́n mi. Mo sì dúró lórí òtítọ́. Àdàbí tí mo bá mú kan mọ́kan, àdàbí tí mo ní ìtọ́lá, àdàbí tí mo ní gbàdí, àdàbí tí mo sí gbẹ́rẹ́, àdàbí tí mo forí gbọ́gi, àdàbí tí mo forí gbọ̀pẹ̀, ṣùgbọ́n tí mo ń kúnlẹ̀ ní wákàtí mẹ́ta tí mo fi ń gbàdúrà lórí wákàtí kọ̀ọ̀kan, tí mo dẹ̀ ń ké pé tó dẹ̀ ń jẹ́ gbogbo yín pátá kí a tó parí January. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ yọ̀ǹda ogun ológun, ilẹ̀ á gbé gbogbo yín mì. Mọ́mì, ṣé ọ̀rọ̀ yìí, mo ní Ọbásanjọ́ jókòó sórí ogun bàbá Àdìó, bàbá onífọ̀mẹ́kà. Àdìó engineering worker. Ẹ mọ ogun tí Ọbásanjọ́ jókòó sórí ẹ̀ ni? Ṣé gbogbo yín lẹ mọ Ọ̀rẹ́gún? Torí tí mi ì bá sọ, ó máa dàbí pé mò ń parọ́ ni o. Ṣé ẹ mọ Ọ̀rẹ́gún? Ṣé ẹ mọ Cray? Ẹ mọ company Cray yẹn? Níbi tán ti ń yọ mold block, tó bá ti mọ bẹ̀ má mi tẹ yes. Ìwọ tó mọ Ọ̀rẹ́gún tẹ yes. Ìwọ tó mọ Cray bus stop lọ́rẹ́ kó o tó dé Ọ̀rẹ́gún bus stop. Tẹ bá gba alẹ́ ní wọlé, tẹ kọjá Aláùsá. Ṣé mọ̀ pàwọ̀ sọmọ Èkó? Tẹ kọjá Aláùsá, ó dàbí pé bus stop kan sí kejì, Cray náà ń pè bẹ̀. Samuel ẹ̀sẹ̀hún wọn náà wọ́n mọ̀ bẹ̀. That company lọ́tún àti lósì, tẹ́ ẹ bá ń lọ sí Ọjọ́ta, ó wà ní ọwọ́ òsì. Company yìí gangan tí wọ́n ti ń yọ amọ̀ yìí, bàbá Àdìó Látìfù ló ní. Ọbásanjọ́ dẹ̀ jókòó lórí ẹ̀ láti ìgbà tí bàbá yẹn ti kú. Kò dẹ̀ rí yìí sí ẹ̀ fún àwọn ọmọ ẹ̀. Àwọn ọmọ bàbá yìí dẹ̀ ń gbìyànjú, wọ́n dẹ̀ ń kọ pé wọ́n fẹ́ rí bàbá, ṣùgbọ́n wọ́n kọ̀. Ó máa ya àwọn ọmọ bàbá yìí lẹ́nu bí Ọlọ́run ṣe tú àṣírí yìí fún mi. Mo mọ̀ pé nígbà tí mo bá máa parí ọ̀rọ̀ yìí, ó máa ya àwọn ọmọ bàbá Àdìó Látìfù, bàbá onífọ̀mẹ́kà lẹ́nu. Mo rẹ́rìn ìkà pé báwo ni ọmọ ọba Bíọ́dún ṣe mọ̀ ọ́. Àìmọye, ẹ jẹ́ kí n tún sọ tuntun fún yín. Màmá kan lára ọmọ bàbá yẹn, ó ń jẹ́ Nasimat. Màmá Nasimat, ìyá yẹn gbé l'Amẹ́ríkà. Ìyá yẹn ti kọ lẹ́tà sí Ọbásanjọ́ láìmọye ìgbà. Ó ti wá Ọbásanjọ́ lọ láìmọye ìgbà, tí bàbá Ọbásanjọ́ sì mọ Nasimat, tí ò dẹ̀ rìlíìsì ogun ẹ̀. Ẹ̀yin Yorùbá nation, gbogbo ogun tí mo sọ fún yín rèé o. Gbogbo tí mo sọ fún yín rèé o. Tí mo ní àwọn tí wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá nation ó lọ lélẹ̀. Ohun tí wọ́n fi dé Sunday Ìgbòho mọ́lẹ̀ nìyẹn. Òun ni wọn ò fẹ́ jẹ́ kó màṣírí là. Owó ẹ̀mí Sunday ọmọ Adéyẹmọ tí mo ní wọ́n gbé nígbà náà, tí Olúbàdàn gbà.
mo sọ mo ní ṣé Olúbàdàn fẹ́ sọ pé owó mọ̀ ọjọ́ tí àwọn tán lọ àtáàkì ilé Sunday tán lọ síbẹ̀, ṣé ó fẹ́ sọ pé owó mọ̀? Ó ti wà lọ́run, mo wà láyé. Mo dẹ̀ sọ òun ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ gbowó, torí pé Sunday kì í ṣọmọ ìgboro Ìbàdàn. Gbogbo ọ̀tẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ láti ìlú Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn ẹ má bínú, ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ torí àwọn pàǹdà tí ń bẹ nínú ìrẹsì, àwọn ìka ènìyàn, àwọn ẹni bí. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Owó tí bàbá yìí gbà, ṣó wà ná owó kó wo ọjọ́ orí ẹ̀? Àwọn bàbá tó jẹ́ pé wọ́n máa jó níná àlìkáímọ̀ ni. Òrànjúmógún ológun, Sunday sì wà láàyè. Mo ti sọ fún yín, mo ní on the 1 ẹ faṣọ dúdú sí ọwọ́. Àwọn tí wọ́n gbowó ẹ̀mí Sunday, ẹ̀mí wọn máa bọ́lẹ̀. Mami, tọ́lọ́run mo fi ọmọ mi àti ilé mi rẹ̀, tọ́lọ́run ò bá sọ bẹ́ẹ̀ fún mi. Ẹ máa wo tó ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ síbẹ̀ ni pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí gbogbo ènìyàn kájọ gbé. Yín tó bí mi nínú rèé tí mi ò fẹ́ sọ̀rọ̀. Mo dákẹ́, mi ò fẹ́ sọ ohunkóhun, mò ń wòran torí pé ibi a bá pè lórí a kì í fi tẹ̀lẹ̀. Ṣùgbọ́n àwọn orí burúkú wọ̀nyí ẹsẹ̀ ni wọ́n kì í ṣorí. Àwọn ẹni bí Ọbásanjọ́ wọn kì í ṣorí. Kí ni Ọbásanjọ́ fẹ́ dà láyé tí ò ti dà? Ibo ló fẹ́ dé láyé tí ò rí dé? Àwọn ọmọ rẹ̀ tuntun ń ṣe rere lójú ẹ̀. Kí ló wá dé tó jogún ológun? Ẹ wo iye ilẹ̀ tó gbà lọ́tà tó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí fún àwọn estate. Wo ilẹ̀ Báṣítà tó wúlò fún Nàìjíríà. Ẹ̀sà ẹgbà ẹlẹ́yin lẹ́ni. Ẹ tún wá sọ pé agriculture tó wà níbẹ̀ Ọbásanjọ́ fàmù yẹn Nàìjíríà ló ní, ṣùgbọ́n ó ní Ọbásanjọ́ fàmù ni. Kí ló kàn ọ́ pẹ̀lú ilẹ̀ Delta tó ní Delta? Ṣé nígbà tí àwọn Haúsá sọ pé àwọn náà wọ́n ní gold nílẹ̀ tiwọn, kí ló dé tó sọ pé ti Nàìjíríà ni? Mo ní nǹkan Nàìjíríà, nǹkan tí ènìyàn individual, kàbí olóyìnbó ṣe máa sọ, tí ènìyàn, tàwọn màmá, àwọn arákùnrin mi, àwọn arábìnrin mi, mo lẹ́ fìyà jẹ wá, ẹlẹ́ ò fìyà jẹ wá. Ẹ̀ ń gbárùkù tiwọn, bàbá wa ní o, Àrẹ̀mú ní o, kíkiri kò ṣèbí torí pé ẹ ò mọ̀ ṣírí wọn. Ìgbà táwa wà ní kọ̀rọ̀ ẹ lè dé mi mọ́. Ìjì ni mi tẹ́nìyàn kan ò lè gbé. Èmi ní kùkùté tí ò ṣe mí, ẹni bá mi kùkùté ara ẹ̀ ló mì. Ní níbi tí mò ń sá lọ, àjọ forí mi sọlẹ̀ sílùú yìí ni. Àlejò máa kú sílùú yìí náà. Ṣùgbọ́n mo gbàgbọ́ bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. Bó o bá kọ̀ tó o lọ yọ̀ǹda gbogbo property, oní property, ilẹ̀ alanu gbé yín mi lójijì. Ẹ̀yin pásítọ̀ tẹ́ fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì, mo máa sọ sítórì tẹ̀yin náà, ẹ má bẹ̀rù. Ẹ̀yin bàbá tẹ́ jẹ́ olè, in tó wà lọ́wọ́ yín gbogbo ẹ̀ ni mo máa kà fọ́mọ aráyé kẹ́ ẹ tó pa mí. Ọbásanjọ́ kó o tó kú tètè drop Cray company, drop it down fún àwọn ẹni tó ní ilẹ̀ yẹn. Ẹni tó sì ní ibẹ̀ ní Madam Nasimat Àjọkẹ́. Màmá ẹ lọ kọ̀wé sí Ọbásanjọ́ pé ẹ̀yin lẹ ní o. Sọ pé ọmọ ọba á máa yà wọn wọn lẹ́nu pé mi ì mọ màmá yẹn rí, mo fi títóbi Ọlọ́run ṣẹlẹ́rìí, mi ì rí wọn rí, mi ì sì mọ̀ wọ́n rí. Ṣùgbọ́n màmá Nasimat, mo kọ gbogbo ẹlẹ́ni, wọ́n sì wà láyé, wọn ò tí kú o, ikú ò sì ní pa wọ́n. But Ọlọ́run lòun mọ̀ wọ́n pé ènìyàn òun ni àwọn ń ṣe.
mo bọ̀ mama ṣó dẹ̀ ṣí ọ̀rọ̀ yìí ìwọ tó ṣí ọ̀rọ̀ yìí orí ẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ ìwọ tó ń ṣí ọ̀rọ̀ yìí ayé ò ní mú ọ ìwọ tó ń ṣí ọ̀rọ̀ yìí orí rẹ̀ ò ní gbàbọ̀dẹ̀ mo ní ìwọ tó ń ṣí ọ̀rọ̀ yìí ọlọ́run ò ní mú ọ gbogbo ọjọ́ tí ọ̀tá mú láti fi ṣẹlẹ́yà rẹ lórúkọ Jésù ogun ọ̀run sọ̀dá yẹ̀yẹ́. Ọbásanjọ́ palẹ̀ ilé rẹ mọ́. Tinubu palẹ̀ ilé rẹ mọ́. Ṣé Tinubu ló jẹ́? Ṣé Tinubu ló jẹ́? Mi ì mọ orúkọ tó ń jẹ́ o. Mi ì mọ̀ o. Ṣùgbọ́n mo máa sọ orúkọ tó ń jẹ́ lọ́la. Ìwọ náà ogún bàbá Lateef Adio bàbá onífọ̀mẹ́kà tó wà lọ́wọ́ ẹ̀ Tinubu ṣé irú tí ń bẹ̀rẹ̀ ni bàbá ti fẹ́ pọ̀ gbára wọn ẹ ṣí ẹ lọ sí Tinubu group ẹ̀yin olè wojú gbogbo ẹ dẹ̀ kó gbogbo ogún ẹ kó mọ́ra nílẹ̀ Yorùbá ìran kan làwa ń sìn ṣàfẹ́ sìn yín pa ni afẹ́ sìn yín pa ni ṣàfẹ́ sìn yín pa ni Ọbásanjọ́ àsìn yẹn láyé ológun àsìn yẹn láyé sójà but people didn't know where you are seeing your money ó dẹ̀ náwó bí ẹni náà ẹlẹ́dà ó wà stíjì àwọn sì ní ẹ̀ ṣé o fẹ́ kó gbogbo kìíní lọ sọ́run ni nígbà tó gbé company oní company dání tó o dẹ̀ gbé lẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ṣé o fẹ́ pa wọ́n ni o ò fẹ́ jẹ́ kán jèrè bàbá wọn ni ìwọ gan tá a bá sọ pé kó o má jèrè ọmọ mọ́ mi kì í ṣèrè pè mọ́ torí o ti jèrè ọmọ àwọn ọmọ ẹ ti ṣe gómìnà Ìyábọ̀ ó ti ṣe sẹ́nẹ̀tì lójú rẹ̀ ó ti lọ rẹ́pù lójú ẹ̀ ọmọ ẹ ti wà nínú ọ̀gá sójà kí ló wá fẹ́ tó o fẹ́ kí ló kù sí ẹ lọ́wọ́ ó kà mọ́ ṣèkà ìkà ni Bíbélì sọ pé ó ní ègbé ni fún ẹni tó fi ibi san ire fún ni ìran ibi ló fi san fún ìdílé bàbá Àdìó ó yẹ kó fi ìkan ìní wọn lẹ̀ ọjọ́ mélòó ló kù fún ẹ láyé láti lò tó dẹ̀ ti dúró sórí ogún wọn ẹ ti jẹ́ ní kàbáyé náà company crane yẹn láti yọ blọọkì ó dẹ̀ jókòó lé lórí síbẹ̀ Ọbásanjọ́ ọwọ́ rẹ ló wà Ọbásanjọ́ ọwọ́ rẹ ló wà when you threat me if you try to threat me ma play gbogbo voice I will play the voice if you send mo mọ̀ pé ẹ máa ń pààyàn wọ́n ń pè yín ní ẹbọra òwú ẹ ń ṣe ẹbọra kankan mọ́ o wọ́n ń pè yín ní kìnìún òwú ẹ ẹ̀ ṣe kìnìún kankan mọ́ o gbogbo agbára tó wà lára rẹ lógun ọ̀run ti bàjẹ́ kí n tó jáde you are nothing níwájú Ọlọ́run mi ẹ̀sà bàtà ojú bàtà ló ń lélẹ̀ ojú yín ti lélẹ̀ báyìí palẹ̀ ilé rẹ mọ́ ikú dé torí pé ṣùgbọ́n tí mo fi sọ èyí ni pé kó o tó kú tó o bá sì mọ̀ pé o sì fẹ́ jèrè ilé ayé yìí díẹ̀ tó sì fẹ́ jẹ́ kẹ́mí rẹ̀ gùn níwọ̀nba díẹ̀ sí go and release the property ẹ̀tẹ́tẹ̀ ń tẹ́lẹ̀ ní torí pé ẹ fi ojú olóore gúngi lẹ̀ tẹ́tẹ̀ ń tẹ́ lọ́wọ́ Ọlọ́run ní kí sọ bẹ́ẹ̀ fún yín sá you need to release someone property bó o ṣe fún Ìyákútẹ̀ yìí ṣé o rò pé o lè tí bàbá yìí o lè ṣe bẹ́ẹ̀ lójú oorun lójú àlá mo béèrè fún àkọ̀tun agbára tí ogun ọ̀run sì sọ pé kí n tẹ̀lé kí n lọ ṣiṣẹ́ mo ti pariwo yín sẹ́yìn pé mo ń bọ̀ wá gbogbo tẹ̀tẹ̀ tí lè fi jó Olúṣẹ́gun mo ń bọ̀ mẹ́rin mo ń bọ̀ o. You need to leave this property. Crane company. Kí ló dé? Ṣé okay, ó mọ àwọn ọmọ bàbá yìí. Lọ́yà Fẹ́mi Fálànà. Ẹni tí ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Okun àbá.
èèyàn wí sí àwọn ìjẹ́ kí wọ́n fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rá ọ lára o. Ìwí sí Ọbásanjọ́ torí pé original will wà lọ́wọ́ yín. Ìwí sí Ọbásanjọ́ kó gbé company ní ilẹ̀ o torí pé gbádùgbádù yóò gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. Mami pín ọ̀rọ̀ yìí torí ìdí nìyẹn tí gbogbo yín ò fi mọ̀ pé àwọn nǹkan tó ń bí wọn nínú tí wọn ò fẹ́ fi Sunday lẹ́ẹ̀lẹ́lẹ́yìí. Torí wọ́n ti mọ̀ pé tí ilẹ̀ Yorùbá bá lọ wọ́n máa tẹ́. Mo sọ fún yín pé àṣírí ńlá ó wà lẹ́ẹ̀. Mo ń sọ̀rọ̀ Shoprite lẹ́ẹ̀kan. Báwo ni Shoprite ṣe jẹ́ ní Aláùsá? Ẹ wo bí ilẹ̀ Aláùsá yẹn ló jáde sí ẹ̀yìn crane yẹn. Ta ló jókòó sórí ilẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí? Ta ló ń pàṣẹ ilẹ̀ yẹn tí ó fẹ́ fi sílẹ̀? Ta ni ó sọ pé ilẹ̀ yẹn ni tòun tí ò fẹ́ yọ̀ǹda rẹ̀? Adùnníbàdà lórúkọ Jésù ò ní sọnù àmì mi, orí ẹ̀ ò ní gbàbọ̀dé o. Bí mo bá ṣe ń ṣe ọ̀rọ̀ yìí tán gẹ́lẹ́, máa bá mi gbé lọ sórí YouTube straight and forward. Bóyá eré tó ti gbé lọ, eléyìí gan-an bí mo ṣe ń gbé lẹ̀ báyìí máa gbé lọ síbẹ̀, orí ẹ̀ ò sì ní gbàbọ̀dé. Ọbásanjọ́ ní láti kú torí pé gbogbo iṣẹ́ ibi tó ṣe ó ní láti jèrè ẹ̀. Ó ti dá àwọn ẹ̀mí àwọn ènìyàn lóró. Ṣé ẹni tó mọ̀ pé bàbá òun ní ilé iṣẹ́ tẹ́bí sì ń pa tí ò wá òkè tó dẹ̀ ń sáré wá bá ọ tó ò dẹ̀ fẹ́ fi ogún ẹ̀ lẹ̀? Bí ìlẹ̀kẹ̀ bá já dádì kì í pé mọ́ o. Tí mo bá ní wọnú ọ̀rọ̀ yìí fúlì fún yín dádì, mo máa bà nǹkan jẹ́ o. Mo máa bà nǹkan jẹ́ ní gbogbo àgbáyé. Many things títí dé oil well yín ni mo mọ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ. Even your PA. Mo tarigate ẹ̀ tí ò sì mọ̀ pé èmi ọmọ ọba yìí. Ṣùgbọ́n ẹni tí ò mọba ní màá ń fọba ṣeré. Ẹni bá fọba ṣeré àwòwò ọba tó ẹ̀rù ọba ni mo pa. Ọba tó. Ẹ ṣeun. That's why I like you, my daughter. Part 2 is coming. Kí mo pé? Part 2. Part 3 ń bọ̀. Ọbásanjọ́ part 1. Tinubu part 2. Lọ́yà part 3. Ìdílé àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ta nǹkan ìní wọn, àwọn irú ìyá Jacob, àwọn abiyamọ obìnrin abiyagba tí wọ́n ta torí ogún tán dẹ̀ máa fi ọmọ wọn tán dẹ̀ máa fi dókòkò tán dẹ̀ máa pàdánù. Ẹ jẹ́ mú díẹ̀ ń bẹ́ kí n tó máa lọ. Admission mo ṣì ní time. Just like I'm not yet going to one. Ṣé mi ti pé 1 hour ẹ bá mi wò ó. Mi ò fẹ́ jẹ́ kí I don't want to be wasting your data. Mo fẹ́ kó máa wo program yẹn ní Busayo Abbas, God bless you. Mo fẹ́ kẹ́ ẹ máa wo 20 minutes more àbí 20 minutes mo ṣì lò. Wá mi wò bá mi wò 20 minutes more àbí 20 kí n lè sáré fi ti àwọn abiyamọ. Ìdí tí ẹ̀yin abiyamọ fi ń do some mistakes. Mobo love you too, mommy.
is why ẹ ní láti interrogate all those things. 20 minutes more. Okay, thank you. Okay, ẹ jẹ́ kó mọ bá rìn ṣòlẹ̀. Mo ti sọ mo ní ọdún yìí ẹ gbádùn mi bí òyìnbó ti ń gbádùn sìgá. Bọ́láńlé Ọlọ́run Tọ́lá ẹ̀rá ànúgbà. Mọ́mí, bàbá, kí ni ipa rẹ lórí ogún? Kí ni ìfẹ́ràn rẹ sí àwọn ọmọ rẹ? Ṣé o ṣe òtítọ́ pẹ̀lú gbogbo ọmọ tó o bí? Ṣé gbogbo ọmọ tó o bí èwo ló fẹ́ràn jù ń bẹ? Kò sí bí òbí kan bá bímọ tí kì í fẹ́ràn ìkan. Kò sí bí ọkùnrin bá ṣe ní ọmọ tí kì í fẹ́ràn ìkan. Kí ló wá dé tí ẹ̀yin obìnrin tí ẹ fi ń gbé ọmọ àlè sí abẹ́ ọkọ? Nígbà tẹ́ ẹ bá tún wá ṣe bẹ́ẹ̀ tán, àwọn abiyagba là ń sọ nípa rẹ̀ tí wọ́n kì í ṣe abiyamọ. Wọ́n á dẹ̀ obìnrin mìíràn wà débi pé ọkọ ẹ̀ á ṣe wíìlì ilẹ̀ torí pé wíìlì yẹn ò favourite ọmọ tó bí, á dẹ̀ ló yí padà. Ṣe bí ìwọ ló bí gbogbo wọn, kí ló dé tó fa ogun lé àwọn ọmọ rẹ lórí? Ẹ̀ṣẹ̀ wo ni ọmọbìnrin yẹn ṣẹ̀ ọ́? Ẹ̀ṣẹ̀ wo lọmọkùnrin yẹn ṣẹ̀ ọ́ tó fi ẹjọ́ rẹ̀ sùn ìkà tó nìkan pa fún ọ? Ẹ̀yin abiyamọ, ṣé o mọ ọmọ tó máa sí ẹ lọ́la ni? Obìnrin mìíràn burú débi pé kó mú ọmọ ẹ kó fi dájọ́. Mo ní obìnrin mìíràn burú débi pé kó fi ọmọ rẹ̀ àkọ́bí kó fi dájọ́. Kí ló dé? Kí ló dé tí ẹ fi jẹ́ ènìyàn tó burú tó yẹn? Ọba Saheed, God bless you. Nítorí pé ìwà ẹ̀dá láyé yìí ó mọ irú ènìyàn tó máa gbé ẹ sí kòtò. Tó wá mú ọmọ rẹ ó dé ó ta sí ilé àjèjì, sí ilé ẹrú. Mo ti rí ìyá tó gbógun ti ọmọ rẹ̀. Mo ti rí ìyá tó ta ọmọ rẹ̀ tó nìkan pa torí ogún. Ẹ̀yin obìnrin àkókò yìí, mi ò pa ìyá mi, ọmọ ò lè pa mí. Ṣé bẹ́ẹ̀ ló ṣe ń wí? Ṣùgbọ́n o, gbogbo rẹ̀ lẹ́ ó jìn fún. Ó ní àgàn máa dunnú nítorí kò sí ohun tó fẹ́ jìn fún níwájú Ọlọ́run. Àgàn máa dunnú, kò sí ohun tó fẹ́ jìn fún níwájú Ọlọ́run. Ìyá kan ló fẹ̀yìn pọn ọmọ tiẹ̀ sókè. Kí ló dé tó fẹ̀yìn pọn ọmọ tiẹ̀ fún ikú? Kí ló dé tó fẹ̀yìn pọn ọmọ tiẹ̀ fún ìyà àjẹ́? Jẹ́ kí n sọ tuntun fún ẹ. Ẹgbẹ́ akọ̀yà tó gbà yẹn tó nítorí ọmọ. Ẹgbẹ́ yẹn apanilẹ́kún kẹ́yìn ni torí pé agbo ọ̀dájú lòun lọ. Èmi máa ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn tí ò yé. Wọ́n ní mò ń sáré kí n bá lè ní àṣeyọrí. Àwọn èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ pé dáàdì à ń sáré ká bá lè láṣeyọrí. Èmi á wá sọ fún wọn pé
kì í ṣe pé òun sáré kó bá lè láṣeyọrí, òun sáré kó bá lè ran ọmọ ẹlòmíràn lọ́wọ́ ni. ṣùgbọ́n ẹni tó bá sáré kó bá lè ní àṣeyọrí, kó ní ohun gbogbo tí ayé yìí, agbo ọ̀dájú ló ń lọ. kò sẹ́ni tó ń gbàdúrà kó ní gbogbo ohun tí ayé ń fẹ́ tí kì í ṣe agbo ọ̀dájú ló wà. agbo ọ̀dájú ni, torí yóò níkà. ṣùgbọ́n ẹni tí ń sáré àṣeyọrí, ó ń sáré láti ran ẹlòmíì lọ́wọ́. tó o bá lówó, àwọn ènìyàn máa jẹ nínú ẹ̀, wàá ran ọmọ ẹnìkejì lọ́wọ́. mami, ọmọ tó o bí sílẹ̀ láti lè ran ẹlòmíì lọ́wọ́ ni. ṣé ẹni tó bímọ obìnrin ṣèbó máa fẹ́ ẹlòmíì ni? ẹni tó bímọ ọkùnrin ó máa fẹ́ ọmọ ẹlòmíì ni. ṣé o ti wá rí i pé ọmọ tó gbìyànjú pé kó jẹ́nìyàn láyé láti lè ran ẹlòmíì lọ́wọ́ ni? ṣùgbọ́n ìdílé olówó ló máa fólówó, ìdílé òtòṣì á máa fótòṣì. ṣèbí tẹ̀yìn ìyá tẹ̀ ń dálẹ̀ náà nù ni. ẹ̀yin lẹ forí táyé runmú tẹni kò lè ṣe rere, ẹ̀yin lẹ dẹ́ṣẹ̀ ń táyé tẹni Kẹ́hìndé òun ló máa sin yín, ṣó dẹ̀ ti sin yín. ènìyàn burú. a ti rí ìyá tó so nǹkan sí ọmọ rẹ̀ tó ní àlọ́ rámilámi làárí, a kì í rábọ̀ ẹ̀. mo rí ìyá tó fẹ̀yìn pọn ọmọ rẹ̀, tó mú ọmọ ọkọ ọmọ rẹ̀ tó sọ dẹrú. wọ àfinájó ni, àfinájó ni, kì í fọwọ́ ṣeré inú eérú gbígbóná. má fi nù mí, mo máa jẹ. ẹ̀yin abiyamọ tẹ́ ẹ ṣerú ìkà yìí torí ogún tọkọ yín fi sílẹ̀, torí ẹni tẹ́ ẹ fẹ́ràn. ṣé ẹ̀yin náà máa jù sáyé ni? ẹni tó lógún dà, òun náà ti kú. ohun kankan náà nìyí tí Ọbásanjọ́ yìí ń ṣe fún bàbá Àdìó tá à ń sọ yìí. irú abiyamọ wo ni ẹ? abiyagba, àwọn abiyamọ tá à ń ṣépè fún dí ọjọ́ alẹ́. irú Tinubu tẹ̀yìn rò pé pírẹsidẹ́ǹtì ọ̀la nìyẹn. ó jókòó sórí Shoprite, ó parọ́ orúkọ ẹ̀. mo ní mò ń bọ̀ ní part 2. orúkọ tí Tinubu ń jẹ́ gangan tí ìyá àti bàbá rẹ̀ sọ, ẹ máa gbọ́ lẹ́nu mi lọ́la. ẹ̀dẹ̀ máa fi gbàdúrà, a máa rán ikú sílé ẹ̀. orúkọ ìyàwó ẹ̀ ẹ máa gbọ́ lọ́la, tí gbogbo yín sọ pé tó fi ń yangàn lójú yín pé ẹnìkan lè pa àfi tọ́lọ́run bá pa òun, torí pé ẹ mọ orúkọ tán bí ni. ó lọ ẹni tó sọ̀rọ̀ rẹ̀ di Tinubu ni. ṣùgbọ́n tó nígbà tí bàbá yẹn sọ pé kì í ṣe Tinubu lórúkọ ẹ̀, àwọn kan ní Ògúnjìmí, Ògún kìíní kan irun. wàá mọ̀ bóyá Bílí Aminu ni o, bóyá Aminu ni o, tó bá dọ̀là a máa bẹ́ síta. ó dàbí ẹ̀fẹ̀, èèṣẹ̀fẹ̀, ó dẹ̀ dàbí eré, èèṣeré o. mo ń sọ òtítọ́ fún ẹ. ó ní mo ṣe sọ ìdílé yẹn délẹ̀délẹ̀. ẹni kí Ọbásanjọ́ kó lọ fi ìdílé ogún crane yẹn, company yẹn, kó fi ilẹ̀ fún ẹni tó ní. mami, àdàbí tí mo bá gbowó torí tí mo sọ yìí, òun lọ́lọ́run ò ní ṣèdájọ́ mi. ṣùgbọ́n tí mi ìbá gbà £1 lọ́wọ́ ẹnikẹ́ni, tó bá jẹ́ pé bí Ọlọ́run ṣe rán mi ni mo ṣe ń wí. mo ti gbọ́ my dear 10 minutes more ni mo ṣe ń wí. ogun ọ̀run á gbé mi lékè ẹ̀. gbogbo yín ẹ̀yin ọba ìjòyè tẹ́ ti gbowó lórí ọ̀rọ̀ Sunday Igboho, tẹ́ ẹ bá kọ̀ títí di on the 14 tí ẹ lọ bẹ̀ kí Sunday ò jáde, ẹjọ́ tá a ní kẹ́rò yẹn òun kọ́ ní kẹ́rò. ẹ sọ fún wọn pé ọmọ ọba Bíọ́dún Ọmọfúnmi sọ pé ká ṣí wọn sílẹ̀, ẹ lọ bẹ̀, torí pé Kóńgò wa sọ. a ò ní lò bọ́n o,
a ò dẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ election yìí o ṣùgbọ́n ẹ ṣí ọmọ wàhálà tẹ bá ṣí ọmọ Adéyẹmọ́lẹ̀ màá máa wò yín níran ibi tó bá wò má dẹ̀ padà sórí Christianity mi torí Yorùbá ò níbi lọ. Mo ti sọ fún yín from beginning pé tí ẹ bá kọ̀ tẹ́ ò gbára mọ́ ìrìn àjò yìí tẹ́ ò ṣetán àti lọ 21 years lè máa fi jẹyẹ. Ẹ jẹ́ kí tún tẹ̀ mọ́ wọn létí kí wọ́n gbọ́ titun, ẹ jẹ́ kí etí wọn kí ó di. Mo ti sọ́rí ìwọ tó o bá ti gbọ́ rí lẹ́nu mi ọ̀rọ̀ tí mo fẹ́ gbẹ́nu léyìí torí táìmù ti lọ mi ì ní lè sọ kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n mo kà máa gbẹ́nu lé ni pé mo sọ̀rọ̀ pé Pastor Bakare pé wọ́n fẹ́ ṣe pírẹ́sídẹ́ǹtì. Mo ní pátì wo ló fẹ́ gbà jáde, ṣé APC ni àbí PDP? Mo ní Ọlọ́run sọ fún mi mami ìwọ tó o bá ti gbọ́ tó o gbọ́ nínú program rí bá mi tẹ yes. Ìwọ tó o ti gbọ́rọ̀ yẹn lẹ́nu mi tẹ yes. Bẹ́ẹ̀ ni èrè mi bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí ẹ ṣeun. Èrè mi bọ̀ kankan iṣẹ́ èrè mi sì bẹ̀rẹ̀ pẹ̀lú mi láti sọ fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí ni. Omi dáadáa ṣe ti gbọ́ rí ẹ tó bá ti gbọ́ rí Joshua wọ́n ti gbọ́ rí. Mo ní pátì wo ló fẹ́ àbí Yorùbá Nation Party ló fẹ́ bá jáde. Ṣé ẹ wá rí mi ò ní kí Pastor Bakare ó máa di president of Nigeria. Ọlọ́run ló sọ fún mi èèyàn kọ́ iṣẹ́ oúnjẹ àrí mami evangelist. Ọlọ́run ló sọ fún mi ènìyàn kọ́ Kenny Robert ẹ ṣeun. Ṣùgbọ́n mo ní kóun náà má bàa ṣègbé. Ẹ mọ̀ ìdí ìjà aṣọ tó bá Ọ̀ṣun ooo mẹ́mì mélòó skọ́ọ̀sì mélòó láti wà. Bẹ́ẹ̀ ni ẹ follow wa ní YouTube o on YouTube Ọmọọba Grace Ọmọọba Abiodun Grace Ọmọọba Abiodun Grace Ọmọọba Abiodun Grace ẹ follow wa ní YouTube ẹ bá mi like ibẹ̀ yẹn ẹ lọ wò. In tí mo sọ ni pé ẹ̀yin mélòó lẹ ti gbọ́rọ̀ yẹn. Pátì wo ló fẹ́ bá jáde? Wàá gbọ́ grandeur copy nígbà tí mo bá ṣetán. Ṣùgbọ́n mo kàn ń kìlọ̀ fún ni pé the only way tó lè gbà jáde nígbà tó bá lóun fẹ́ jáde tí ò sì ní rí kúhe nínú tó ń bọ̀ nílẹ̀ yìí ẹ sọ fún Bákàrè pé gbo ilẹ̀ tó kọ́ chọ́ọ̀chì sí yẹn báwo ló ṣe gẹ́ẹ̀tì ẹ̀. Báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe jẹ́? Ilẹ̀ tí Bákàrè kọ́ chọ́ọ̀chì sí ní Ọ̀rẹ́gùn yẹn ta ló ní ilẹ̀ yẹn ta ló rà á lọ́wọ́ ẹ̀ sáà kó sọ síta kí gbogbo ayé gbọ́. Kò jù bẹ́ẹ̀ lọ mi ti ṣetán o ẹ sọ fún Bákàrè pé mo ń bọ̀. Ok alájà mo ṣe bọ́lá tán wọ́n ní ilé báǹkì ni o ilé báǹkì ok ilẹ̀ báǹkì ló ní báǹkì ló ní ilẹ̀ yẹn gángan àbí báǹkì ló ní. Mo ń bọ̀ àwọn tó ní máa tó yọjú. Ṣùgbọ́n tèmi ni pé Ọbásanjọ́ pa ilé rẹ̀ mọ́ ikú dé o ṣùgbọ́n kó o tó kú the land belonged to the Wema Bank. Ṣebí báǹkì wọ́n Wema Bank wọ́n ra ilẹ̀ yẹn lọ́wọ́ èèyàn kan ni
ta ni Wema Bank, àwọn wo ló ní tán ni share tó wà lórí ilẹ̀ nígbà tí Wema Bank ra ilẹ̀ yẹn. Mọ́mí ẹ má lọ mi nítorí ẹni tó bá mọ story yẹn kó bọ́ ọ̀tà kó wá sọ, and I will tell you the reality story of it. Mi ti ṣetán bẹ́ẹ̀, mi ti ṣetán. Alájà mo ṣe Bọ́lá tán, mi ti ṣetán. Ok, ẹ̀yin náà ṣáàjẹ́ mo ṣe Bọ́lá tán, ti ṣetán. Èyí ti ṣetán, tí bá ṣetán. Èyí tí mo ṣetán pẹ̀lú Ọbásanjọ́ ni mo gbé síta yìí. Kó máa wá kiri. Ṣùgbọ́n tí ò bá fi crane nílẹ̀, ibà ẹ̀kọ́ nìkan ló máa mọ̀. Ó máa kiri àgbáyé. Mo máa wá padà wá láti wá máa gbé evidence jáde. Oyè ẹ̀ tí Màmá Nasiri àbí kí lórí kan tán pè wọ́n, ẹ jẹ́ wo inú ìwé yìí. Torí nígbà tí mo gba mẹ́sẹ̀gì yẹn ní ìjẹta lórí òkè, mò ń kọ́lẹ̀. Nasimat Àjọkẹ́, thank you. Màmá ẹ má bínú o, ẹ jọ̀ọ́ pé báyà mo dárúkọ yín o. Ẹ sì má bínú pé mo dédé tú ọ̀rọ̀ fámìlì yín síta. Ẹ má bínú, mo bẹ̀bẹ̀ ni, ẹ̀pẹ́ lómi ò fẹ́. Ṣùgbọ́n mo sọ èyí kí gbogbo ilẹ̀ Yorùbá bá lè mọ̀ pé ìwà tí Ọbásanjọ́ ń wù lábẹ́ ilẹ̀ kò dáa. Mami, ó kù díẹ̀ káàtó. Ẹ jọ̀ọ́ fún mi ìṣẹ́jú kan. Hello? Mo gbọ́ yín mọ̀. Ẹ fi mi tí wo mo wà lórí live chat báyìí. Okay. I will do that now. Okay, máa ṣe bẹ́ẹ̀ sí mọ̀. Mo ti parí program sí, máa ṣe bẹ́ẹ̀. Okay, I will do that mọ̀. Ẹ ṣé mọ̀. Àánú Ọlọ́run yóò bá yín gbé. Ògo Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. A ò ní jẹ̀bi, a ò ní sọnù. Mo gbàdúrà lórúkọ Jésù, ire àti àánú yóò bá wa gbé. Ògo àti ìmọ́lẹ̀ rẹ̀ yóò wà pẹ̀lú wa. A ò ní sọnù. Ẹ̀jẹ̀ Jésù yóò wà pẹ̀lú yín o. Ẹ ti ṣe ọdún yìí, ẹ ó ṣe mìíràn. Pín ọ̀rọ̀ yìí kiri kí ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn bàbá tí ẹ̀yin rò pé ìwà ìkà ò sí lọ́wọ́ wọn, àwọn tí bàbá tí ẹ̀yin rò pé wọ́n jẹ́ ènìyàn, wọ́n jẹ́ ẹranko lásán nítorí pé Ọlọ́run ọ̀gá ògo ó mọ̀ wọ́n yóò sì ṣiṣẹ́. Ṣé rí àwọn ọba tó ń kú, wọn ò tí pọ̀ tó, àwọn 7 ló ń lọ. Ẹ ti kọ́lẹ̀, mélòó ló sì lọ? Ṣé ń ka scores? Ṣé ti ń kà? Mọ́mí, èmi kọ́ mo gbàdúrà, àjọ gbà á ni. Ṣé bá jọ lo aṣọ, àjọ kọ ọ̀fọ̀ yẹn fún wọn ní ìjọ wo lẹ́sọ? On the 1. Kí ni déètì èní? Ó yẹ kí àwọn 5 ti jáde láyé, ṣùgbọ́n àwọn kan wọ́n ń sáré lọ́wọ́. Àwọn mo ṣe Bọ́lá tán, mélòó? Èmi ò ní 14 years o, ṣùgbọ́n náà di 14 years ti pẹ́ jù. Sunday Igboho láti jáde. Mi ní 14 years, mo ní 14 days. 14 days. I'm not talking about 14 years. Lórúkọ Jésù, mo jẹ́ mú 14 years ọ̀run yí dànù. 14 years kẹ̀. 14 days. On the 14 days, láti on the 1, ẹ máa kà títí di 14 days of this month, mami, daddy, gbogbo yóò sọ. I'm not talking about 14 days. 14 years kẹ̀. Jésù ò ní jẹ́ àrírú ẹ̀.
14 days ẹ ṣe jàre 14 days. Ṣọ̀ún ti Ìbàdàn Olóde Ọ̀ṣun ká máa rìn ṣó. Wọn ò tí ì ṣe tán mọ́mì ẹ ò tí ì rí kẹ̀kẹ́ tí ì rí kẹ̀kẹ́. Tinubu ṣì ń lọ Ọbásanjọ́ ń lọ bí olúwa àfi tí wọ́n bá bọ́ta kan yọ̀dà Shoprite yẹn tí wọ́n bá yọ̀dẹ̀ a máa tú gbogbo Shoprite yẹn wò lọ́la a máa tú gbogbo yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ tó ní Shoprite yẹn àtẹni tó wà lọ́wọ́ ẹ ẹni tó jókòó lé ṣe rí máa kókó níbo ṣe ẹ mọ orúkọ bíi tí lẹ́kí tẹ́ ń pè ní lẹ́kí lẹ́nìí orúkọ wo ló jẹ́ nígbà kan lẹ́kí yẹn orúkọ wo náà pè nígbà náà ẹ tó bá kọ́rẹ́ǹtì dáadáa ẹ tó kọ́rẹ́ǹtì dáadáa lẹ́kí yẹn ibo kí lórúkọ tí wọ́n ń pè admin ṣe táìmù ò tí ì pè kí ni orúkọ tí wọ́n ń pè lẹ́kí nígbà yẹn. I think Shoprite belong to Omisore. Irọ́ ni o. Mi understand the tech coin mami. Ṣé Omisore kẹ̀? Omisore kọ́ o. Shoprite Shoprite tí mò ń sọ ń pa ẹ̀ ni Shoprite tó wà ní Aláùsá kì í ṣe Tómisore o kì í ṣe Tómisore èèyàn kan ló ní tó sọ pé òun lòún ní property yẹn and I will tell you the reality. Ẹ pàtẹ́wọ́ fún yín jàre Adékúnlé má rọ́kọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ nígbà yẹn nígbà tó ń pè ní má rọ́kọ́ àwọn olóṣèlú kan àwọn olè tán sọ gbogbo nǹkan tí di tiwọn àwọn náà lọ wó márọ̀kọ́ wọ́n wó márọ̀kọ́ kanlẹ̀ wọ́n sọ di Lẹ́kì èyí tí Sanwó-Olú tún fẹ́ ṣe nísìn kò ṣẹ̀yìn Tinubu owó Màgódò phase 2 wọ́n fẹ́ wó sí òun ni wọ́n fẹ́ fi ṣe kàmpéènì ẹ̀dẹ̀ ni wọ́n ṣe nígbà tí Kọ́lá Olótù tó ń sọ rádaràdá lẹ́nu ọjọ́ mẹ́ta tí mò ń sọ fún yín tí mo ní Kọ́lá Olótù sọ pé nígbà tí Ọbásanjọ́ Tinubu wà mẹ́ lórí oyè ó ṣe ọdún 4 kan tí òrówó gbà ó dẹ̀ ṣe ara tu àwọn ará Èkó faradà afara níwá àìmọye ẹ ṣe jàre Ọmọ́táyọ̀ Sàláù má rọ́kọ̀ Jákàndé wọ́n wó dànù òun ní Lẹ́kí lẹ́ni òkè kí ni wọ́n tún wá lọ kí ló sọnù lọ́wọ́ wọn lọ sí Màgódò kí ló sọnù lọ síbẹ̀ ibi ọ̀tẹ̀ tán dìdìdìdìdì náà mú ọba tó wàjà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán gbé lọ sí Ìṣẹ̀rí lọ́nà bá jà nìyẹn tán lọ fi jọba síbẹ̀ ṣùgbọ́n gbogbo wa a ò fi ìmọ̀ ṣọ̀kan a sì mọ òtítọ́ Bíbélì sọ pé tá a bá mọ òtítọ́ yóò sọ wá dòmìnira ìgbẹ́ ẹ̀ ń bẹ̀rù gbàtẹ́ máa ní olówó òfòwú èèwò ẹbọra òwú ta ni ọbọra òwú tọ́lọ́hún ò lè pàdánù ṣé òun ló dára ẹ̀ ni àdúrà tèmi tiẹ̀ ló gbàlé lórí nígbà tí Abacha mú. Kí ló dé ogun tí yín nìkan ojúmọ́ ní ogun ẹ̀yin nìkan jẹ́ ẹ̀yin nìkan lẹ́fẹ́ kú ni ẹ̀yin nìkan lánìkan lówó láyé tí ìran kan ò bá ti tòṣì ó yẹ kí ìran míì ò tún lówó ẹ̀dẹ̀ jókòó torí ogun ológun ẹ̀dẹ̀ filẹ̀ àìmọye ibi tí Ọbásanjọ́ tó claim nígbà tó wà ní presidency
tí ò lè fi ilẹ̀ dè ní eléyìí. Gbogbo ilẹ̀ wọn ní tìjọba ni, tí wọ́n bá ti débẹ̀ tí wọ́n ti di gómìnà wọn ní tìjọba ni. Kí ẹ jẹ́ kí Sanwó-Olú wá sọ tó fẹ́ lọ ṣe ní Màgódó, ẹni kó wá sọ ta ló ràn lọ sí Màgódó. Ṣé Màgódó ló kàn nísìn? Ẹ lọ Agoru ní Yànàpájà kẹgbà Rájí Ràsákì wọlé, kòtò ọ̀run ló wà ń bẹ̀, àwọn kà náà wà ń bẹ̀, kò rí yẹn wó kò rí yẹn ṣe. Lọ sí pipeline, àwọn bíríìjì tí Sanwó-Olú ṣekù láti sọ mọ́ra wọn kí àwọn èèyàn bá lè máa rọ́nà gbà, kò ṣe yẹn. Àfi kán máa rí bí estate ní estate, kán máa wo bó ṣe lọ sí Ìjàyè, bí Tinubu lọ Ìjàyè tán lọ wó ọjà tó wà ń bẹ̀ níwájú ọba là ń bẹ̀ níjàyè, pé wó bẹ̀ yẹn nìyẹn tán sọ bẹ̀ di ọjà. Ẹlòmíì di ẹni tí ò ní property mọ́. Ẹ lọ Kàtàǹgùà nílẹ̀ lẹ́bẹ̀ yẹn, wọ́n gba ilẹ̀ ńbẹ̀, wọ́n ń ṣe fẹ́ǹsì ẹ̀ lọ́wọ́ nísìnyí. Wọ́n máa kọ́ ní ọjà. Ṣèbí property èèyàn kan ni, àwọn bàbá làwọn èèyàn kan ló ní. Ṣé nígbà tí ayé sì ń jẹ ayé, oko ni àwọn ènìyàn fi ilẹ̀ wọ̀nyí dànù. Ilẹ̀ dẹ̀ dà billions trillion lénìí, ilẹ̀ oko ni. Ṣùgbọ́n in tí ò yé mi ló pọ̀, in ni ó pọ̀ jù nínú ìrìn àjò ọmọ ẹ̀dá. Ẹ ṣe màmá kalẹ̀lẹ̀ Ọlátúnjí Samuel Kẹ́hìndé, wọ́n ní my father house was destroyed on that time. Àìmọye àwọn tó nílé tí wọ́n bí lélẹ̀ mọ́. Kí ló dé tẹ́ fi jẹ́ ìkà? Ṣé Jákàndé lówó lè máa kókó àbí Márọ̀kọ́? Ṣé Jákàndé lówó? Ẹ dá mi lóhùn. Ṣé Jákàndé lówó? Ọmọ tá a bí ire kò ní kó ilé tí a kọ́ tà, kò ní gbé tà. Ọmọ tá a bí ire kò ní gbé ilé tí a kọ́ tà. Ṣùgbọ́n irú àwọn olè, ẹ ti ẹ̀ dúró náà. Ọbásanjọ́ Honeywell, Ọbásanjọ́ farm, Ọbásanjọ́ oko, Ọbásanjọ́ màlúù, Ọbásanjọ́ adìyẹ, Ọbásanjọ́ estate. O tún wá jókòó sí nǹkan oníkan. Ọbásanjọ́ ọmọ rẹ̀ rep, ọmọ rẹ̀ ọ̀gá sójà. Dádì, ṣé ọpọlọ yín ti dàrú ni? Ẹ ní làákàyè mọ́ ni? Ìyábọ̀, ṣé o lè bá bàbá ẹ sọ̀rọ̀ ni? When you sit down sometimes, èmi gan ọmọ ọba tí mo jókòó nígbà míì máa ká máa wò pé I have mo ní tó tó náà. Àfúnmi lọ́mọ mo bímọ. Mo kájú ẹ̀, mo sì tún ṣó. Mo ń jẹun ẹ̀mẹ́ta tí mi bá gbààwẹ̀. Kí ló kù? Gbogbo ti ayé yìí asán ni. Ó ní aṣiwèrè kó ọrọ̀ jọ nígbà tí kò mẹ́ni tí ó lò ó. Ẹ wá ń jalè, ẹ ń kówó orílẹ̀-èdè. Àwa là ń lọ. Ó lè ṣé ẹ ti gbọ́ ìdí tí ò lè fi sọpọ́tì Nàìjíríà? Ilẹ̀ Yorùbá nation kò lè sọpọ́tì nígbà tó máa pa àṣírí ń bẹ ta. Àṣírí ó wà ta. Bàbá rẹ̀ mú olè ní kò lórúkọ méjì. Ojú yín bí ojú ọ̀bọ tó jẹ́ jábọ́ lórí igi yẹn. Ẹ̀sà àgbàyà ni yín pẹ̀lú. Tẹ́ ẹ̀ bá yọ̀ọ̀da ogún bàbá Àdìó, ẹ̀ka àbùkù bàjẹ́.
kò yé mi o, kò yé mi o. Àwa là ń ṣe ara wa, àwa là ń ṣe ara wa. I will let you know, àwa là ń ṣe ara wa. Mala people are helping themselves. Jẹ́ kí sọ kíní kan fún ẹ. Tí Yorùbá méjì bá ní ṣọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́ ara wọn, tájọ́ ń ta nǹkan kan náà, wọ́n máa sáré ara wọn lọ sílé olóògùn, wọ́n á sáré ara wọn lọ lé babaláwo, wọ́n á sáré ara wọn lọ lé onífá, wọ́n á sáré ara wọn lọ sólé ọlọ́pẹ̀lẹ̀. Ẹ jẹ́ ń pè yín padà, mo wà lórí láìfù báyìí. Wọ́n á sáré ara wọn. Àwa la máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wa tá a máa ṣogún ogún o. Ṣùgbọ́n Ìgbò pọ̀ lálábà. Tí kan ò bá rí, I see my brother shop, go buy am for there. Tí ò bá ní aṣàwọ̀ ṣọ́ọ̀bù kejì ẹ̀ sí ibùsọ̀ bí kò yẹn pẹ́ńsù díẹ̀ na my chop be this. Àgbà àwa tún tà fún ẹ. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀. Ìwọ lọ sí ibi ilé aláṣọ, a tún máa sọ fún yín pé kò ní ìyá alágbájá, wọn ò ní irú ẹ̀. Ìyá alágbájá dẹ̀ kó kúnnú ṣọ́ọ̀bù. Àwa Yorùbá yìí ni. Kí ló dé tí ìwà wa, ta ló bí wa gan tí ìwà wa tà sí ara wa? Kí ló dé tá a wá di ọmọ Haúsá tá a fẹ́ràn ara wa? Màlàmí lásán, màlàmí torí kó má bàa pe àwọn ènìyàn ẹ̀ ní terrorists. Òun ló plead fún Kanu pé kí Ọbásanjọ́ kí Buhari wo 2 million plus of Nigeria kó fi Kanu lẹ̀ torí pé kò fẹ́ declare àwọn aráàlú ẹ̀, àwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀ ní terrorists ni. Tó bá jọ ọmọ Yorùbá náà ni kó declare àwọn ará wa ní terrorists àti stamp ẹ̀ látọjọ́ yìí. Kò gbọ́dọ̀ jẹ́ irú àwọn bàbá Ọbásanjọ́, kó jẹ́ bọ̀dá Tinubu, kó jẹ́ bí bọ̀dá Gbajabiamila, wọn á ti ṣe rádaràda. Well, ẹ jẹ́ àmà worship for part 2. Be watching for part 2. I'm coming for the part 2. See you. Mo gbàdúrà orí yín ò ní gbàbọ̀dé o. Ẹ ò ní tọrọ jẹ, ẹ ò ní tọrọ mu, ẹ ò ní tọrọ náà, ẹ ò ní tọrọ wọ̀. Ògo yín ò ní wọ̀ mí, ẹ ò ní gbọ́ ọmọ gbé bí aṣọ. Lórúkọ Jésù, ẹ mà ní gbọ́ ọmọ gbé bí iṣu ewùrà. Gbogbo ibi tẹ́ ẹ bá dé, ẹ ránu gbà. Orí yín ò ní gbàbọ̀dé o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. I appreciate you all. Wọ́n wú ọjà Mushin, ẹ̀yin náà tún gbọ́, ẹ̀yin náà gbọ́, wọ́n náà wú ọjà Mushin lọ́wọ́lọ́wọ́. Wọ́n wú ọjà Mushin, ẹ̀yin náà ti gbọ́. Bí ó ṣàrí nǹkan tó máa gbẹ̀yìn Sanwó-Olú, èrè ikú yìí náà ni. Well, let's watch for part 2. Orúkọ mi ò yí padà. Wòlíì Ọmọọba Abíọ́dún. Mọ́ ṣe bí. Tó o bá ṣe bí, ó ń padà bọ̀ wá bẹ́ẹ̀. Rere ni kó ṣe o. Yóò sì dára fún yín. Jésù náà agbára wa. Bye bye. See you.